láàrin 24 hours tá a bá fẹ́ mọ ibi tí ìyàwó Baboluwa ló wà ìgbésẹ̀ tá a gbọ́dọ̀ gbé lélẹ̀ ìgbésẹ̀ kan ṣoṣo ni o ó ń dẹni wípé ẹni kí Rotimi kó ṣẹ́pọ̀ pẹ̀lú àwọn ẹbí ìyàwó Baboluwa lọ kí wọ́n wá agbẹjọ́rò tó gbóná tí ò kì í ṣe agbẹjọ́rò ọlọ́bẹ̀ kí wọ́n wá kọ lẹ́tà officially sí commissioner of police ní Èkìtì state lábẹ́ òfin kí wọ́n demand fún appearance ìyàwó Baboluwa lọ mo believe pé pẹ̀lú eléyìí kò sí nǹkan tó máa fa wuyewuye mọ́ because ilé tí gbogbo wọn wá sórí social media olúwalọ́mọdúgbéyàwó ẹ̀ sí olúwalọ́mọdúgbéyàwó ẹ̀ sí ọ̀rọ̀ yẹn ti ń jọ content lójú mi reason yẹn tẹ́mi fi ṣe fídíò tí mo ṣe lánàá wípé sí orí social media ni wọ́n ti fún Baboluwa lọ ní ìyàwó ni àwọn kan ní àwọn ẹbí ìyàwó ẹ̀ ti sọ̀rọ̀ àwọn ẹbí ìyàwó ẹ̀ yẹn níbo ni wọ́n ti sọ̀rọ̀ wọ́n ní wọ́n ti sọ̀rọ̀ lórí social media sí orí social media ni wọ́n ti fún níyàwó ni ìlú wa ní òfin kò sẹ́ni tó ju òfin lọ lórílẹ̀‐èdè Nàìjíríà bó tilẹ̀ jẹ́ pé blogger kan sọ fún mi ní àná ẹni lọ pè mí pé ọ̀gá mi mọ̀ pé kò sọ́fin ní Nàìjíríà ní àwọn pásítọ̀ yẹn wọ́n mọ̀ yẹn gan nǹkan tó fà á tí Olúwa fi ń ṣe nǹkan tó ń ṣe ni ẹ̀mọ́ ni kò sọ́fin ní Nàìjíríà bí sà ẹ pọ́n àdá láàmú kó mú dáadáa ẹ wọ gbòòrò Nàìjíríà lọ́sàn gangan ẹ gbé orí èèyàn méjì sílẹ̀ kí wọ́n á ní kí ló dé kẹ́ nítorí kò sọ́fin Nàìjíríà ni kẹ́ wá wò bí òfin wà bí kò sí òfin sẹ́rí bí òjò bí bá ṣe bí ẹbí láti bí ọmọ mi ò ní kí àwọn ẹbí ìyàwó Baboluwa lọ kí wọ́n má béèrè ọmọ wọn ṣùgbọ́n ọ̀nà tí Rotimi ń gbé gbà ó kù díẹ̀ káàtó nígbà tí Rotimi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí bó ṣe bẹ̀rẹ̀ ni wípé ó bẹ̀rẹ̀ sí ṣépè fún àwọn ẹ̀ṣẹ̀ Ọlọ́run èrò lọ a máa fàájà fún ẹni èmi pé o gbé kọ àwọn tó ń lọ chẹ́chẹ́ káni kìí ṣe pé wọ́n jẹ́ òpònú tó ní wọ́n bá pé ṣé ìlú ẹ̀kọ́ máa tẹ̀lé ni máa fàájà fún ẹni àwọn kò sí wòlíì mọ́ gbogbo wọn ọwọ́ wọn mọ́ àwọn kò sí pásítọ̀ kankan nìkan sà sẹ́yìn lè take ìròyìn serious ìròyìn bẹ́ẹ̀ serious máa ṣe lè take ìròyìn bẹ́ẹ̀ serious no káni ìgbésẹ̀ wọn ni mo sọ pé kò mọ iṣẹ́ yẹn dáadáa kò mọ dáadáa because wọ́n wá report ọ̀rọ̀ fún ẹ kì í ṣe pé pàkàndé bẹ́ẹ̀ sórí social media ó pé ẹni yẹn kò gbé kọ́ ó tiẹ̀ mọ̀ bí àkìsí òun gan ọwọ́ ẹ̀ ní fóònù wà ní nẹ́sùn bẹ̀rẹ̀ sí ṣépè fún lórí social media ní àwọn fámìlì ìyàwó Baboluwa lọ ǹjẹ́ ti fi ọ̀rọ̀ tó àwọn ọlọ́pàá létí tó bá jẹ́ pé ẹ fi tó àwọn ọlọ́pàá létí station wo ẹ dárúkọ police station yẹn fún wa kí ni èsì tí wọ́n fún yín a lè mọ nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n ẹlòmíì gan ọ̀rọ̀ olúwalọ́mọdúgbéyàwó ẹ̀ sí ẹlòmíì òun ló ń fi ṣe orin kan ní ìdájí tó bá fẹ́ sùn náà ló máa fi ṣe orin kan tó bá fẹ́ sùn ẹlòmíì tún láti ojú oorun gan ẹlòmíì gan ní olúwalọ́mọdúgbéyàwó ẹ̀ sí olúwalọ́mọdúgbéyàwó ẹ̀ sí níbi tí ẹlòmíì tó sọ̀rọ̀ yẹn di content dé kọ́ mi má padà dàbí ọ̀rọ̀ Mohbad tó pa àwọn akẹ́kọ̀ọ́ tó sórí social media for over 2 years now tẹ́kàn ń pariwo justice for Mohbad lórí social media tó yẹ pé ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé wọn àgbẹ̀ ẹ wò bàtí bàdá Yomi join ìkíní ẹ rí pé òun ò wájú òṣèré social media bí àwọn kan kò sọ̀rọ̀ Mohbad da content bí àwọn kan kí ló ṣe ó kọ lẹ́tà sí commissioner of police lẹ́kọ̀ọ́ ní Lagos state ó dẹ̀ demand fún àwọn kankan pé ẹ fún ní àṣẹ ẹ fún ní àǹfààní kan ẹ fún ní àǹfààní kan ẹ fún ní àǹfààní kan òun fẹ́ tú bíbá ìwò òun fún lọ sí bíbá yìí ẹ fún lọ́lọ́pàá ẹ bá wọn fi àṣẹ sí wọ́n dẹ̀ fún ibẹ̀ ládẹ̀ tí àwọn kan tó yẹ pé for over a year 2 years a year ni wọ́n wà lórí social media lórí Facebook TikTok náà sọ pé justice for Mohbad àtúntìrí o òun tó pa Mohbad o ẹ wá gbọ́ tá a dẹ̀ rí nǹkankan so òun ni mo fi sọ pé tẹ́yìn kan bá kan wá sórí social media olúwalọ́mọdúgbéyàwó ẹ̀ ṣiṣẹ́ tó bá yàwọn kan tẹ̀ ní take in serious mọ́ táwọn bá tẹ̀ ti lè rí táìtì yẹn pé olú a táwọn tẹ̀ ti kàjá bí olú alọ́ bí olú àmọ̀lélẹ́ fẹ́ kọ́ táwọn sàṣẹ olú a bí Olúmídé gan bọ̀dá sàṣẹ olú a máa slide ẹ̀wẹ́ ni pé àwọn oníkàtàkàtà yẹn tó ti bẹ̀rẹ̀ because kì í ṣe bó ṣe ẹ̀kẹ́ gbé lẹ́sìn gbé kò sí bí Nàìjíríà ti ṣe bàjẹ́ tó lé ní òfin sì wà náwọn àbí kan ẹ̀rọ ọ̀rọ̀ yìí mọ̀ wípé wáyé pé Rotimi gan ni bó ṣe yẹ kó rìn kò ní lè tóbi lè but ó wá òun ṣépè for everybody ó fàjà tó bá wá jẹ́ pé ó mọ̀ pé kíní yẹn ju agbára ẹ̀ lọ gbé tọ̀ àwọn activist ńlá gbé tọ̀ wọ́n lọ because mo mọ̀ pé lóòótọ́ o lè má ní owó láti fi finance àwọn ìrìn àjò yìí gbé tọ̀ àwọn activist ńlá lọ pé ẹ̀sà wàá dẹ̀ mú àwọn ẹbí Baboluwa lọ lẹ́yìn pé àfẹ́ ọpẹ́ tá a ti rọ́mọ wa last a ní kọ́kọ́ ẹgbẹ́ jáde kò gbé jáde àwọn èèyàn á dẹ̀ kọ lẹ́tà sí commissioner of police á dẹ̀ invite Baboluwa lọ simple tó bá débẹ̀ á jọ sọ̀rọ̀ ìyàwó ẹ̀ wà ní kò sínú á sọ fún wọn but ẹ̀ ń wá sórí social media ní kó wọ́n máa dáná lórí social media nǹkan tẹ̀ mí ń sọ nìyẹn mi sọ wípé àwọn ẹbí ìyàwó wọn máa béèrè ọmọ wọn o because àwọn nǹkan sọ wípé Baboluwa lọ fún mi lówó lèmi ṣe ń defend wọn mi ì defend wọn o
mi defend wọn number 1 number 2 dem pé mi de lè wá sórí social media kemi náà kede máa pariwo tó ní túmọ̀ pé Olúalọ mo ló gbéyàwó ẹ̀ sí kò possible mi lè máa pariwo bẹ́ẹ̀ kete mi sọ nìyẹn kódà bàbá mi tí ó kọ́kọ́ fún tí mo kọ́kọ́ pè nígbà tó rẹ̀ ṣẹlẹ̀ tí mo rí pé wọ́n close mọ́ bàbá Olúalọ gbà tí mo pè wọ́n pé bàbá mo ń gbọ́n kan báyìí kílẹ̀ rí sí kí táwọn náà sọ fún mi pé fún mi ní time jẹ́ kí n pe àwọn tó súnmọ́ bàbá Olúalọ bàtí àwọn náà dé máa get back sí wọn ní adé nǹkan táwọn ènìyàn sọ fáwọn ni pé kò sí nǹkan tó ṣe ìyàwó wọn lórí èní mo tún ti bá wọn sọ̀rọ̀ pé ẹ sà ẹni kò sí nǹkan tó ṣe ìyàwó bàbá Olúalọ sóòótọ́ ni pé ìyàwó wọn wà wọ́n ní ọ̀dà bí mo ṣe ń bá wọn sọ̀rọ̀ yìí wọ́n ní wájú ọlọ́run àti àwọn wà ní ìlú bàbá Olúalọ ń sìn àwọn ń ṣèwádìí torí journalist làwọn ni wọ́n ti wọn àwọn olùkàdé wá bẹ́ẹ̀ sórí social media bí ní journalist wọ́n ní àwọn ń ṣe àwọn ìwádìí kan lábẹ́lẹ̀ bó bá ṣe jẹ́ àwọn ajẹ́ kò mọ̀ so reason tí èmi ò fi join àwọn tó kàn pariwo tí ò ní túmọ̀ nìyẹn kì í ṣe pé mo ní káwọn tó ń wá ọmọ máa wọ ọmọ ṣùgbọ́n àwa set tiwa ò lè kàn dédé máa wá sórí social media kó jẹ́ inú àjálẹ̀ lẹ́nu yẹn gbé nǹkan yẹn pamọ́ sí ojúṣe tiwa láti tú wọ́n táwọn ìgbésẹ̀ kan táwọn máa gbé táwọn máa mọ fíǹdì kókò ìgbésẹ̀ làwọn bàbá tó wá dẹ̀ ń gbé lọ́wọ́ tí èmi ò fi join àwọn tó ń pariwo Olúalọ mo ló gbéyàwó ẹ̀ sí tèmi sọ fún àwọn tó ń pariwo ẹ̀ náà pé ẹ̀yin náà ẹgbẹ́ ìgbésẹ̀ tí bàbá Olúalọ ò bá sọ jáde fún wa wípé ibi báyìí ni ìyàwó wa tó yẹ pé àwa gan fi tú ìsúdésàlẹ̀ kòkó ibi tí ìyàwó ẹ̀ wà kì í ṣe pé ká máa wá sórí social media ká máa sọ ká sọ dórin tó yẹ pé at the end of the day kò ní ní ìtumọ̀ kankan so nǹkan tí mi ń sọ nìyẹn mi sọ wípé káwọn ẹni tó ń béèrè ìyàwó wọn má béèrè o because sẹ́mi pé ẹlòmíì wa we have individual differences àárẹ̀ àwọn kan tó yẹ pé wọn láì ká máa disclose marital status wọn on social media ó lè jẹ́ òyìn bẹ́ẹ̀ ni wọn kó jẹ́ pé reason tákà fífọwọ́ lẹ́nu tákà ń wọ everybody nìyẹn ìyàwó táwọn sọ ẹ̀gàn ọ̀gá lè máa wọn videos táwọn ṣe kó jẹ́ pé àṣẹ ọkọ ẹ̀ ló tẹ̀lé pé ẹbí tó wá yẹn mi ì fẹ́ wàhálà o mi ì fẹ́ kí àwọn èèyàn tó wà ní àdúgbò yẹn gan mọ̀ pé ìyàwó mi ní ẹ o mo fẹ́ fi orí ẹ̀ pamọ́ síbẹ̀ ni o jẹ́ kí mi máa face ogun tó wà Nàìjíríà ó lè jẹ́ nǹkan tó ṣẹlẹ̀ gan nìyẹn báyìí so tẹ́ máa kàn dédé wá ń wá sórí social media tí mo kàn dédé ń bẹ ẹni ẹlẹ́ni lórúkọ jẹ́ tó wá padà jẹ́ wípé nǹkan kan ìṣèyàwó ẹ̀ ń kọ́ àwọn èèyàn padà máa blame olúwa ẹni pé kí ló yẹ tó wádìí dáadáa so then mo sì ń sọ̀rọ̀ kan àwọn bàbá tó fi bàbá Olúalọ jẹ oyè ní CAC ṣe pé àwọn bàbá yẹn náà ó sọ̀rọ̀ ṣe pé àwọn bàbá yẹn náà ò ti ní pé bàbá Olúalọ ni pé ọmọ wa àwọn yẹn máa ń béèrè ìyàwó ẹ̀ níbo ló gbé ìyàwó ẹ̀ sí ṣe rò pé Olúalọ ò ti ní sọ fún wọn pé kò sí ọ̀tọ̀ sí ìyàwó wọn ni ṣe rò pé àwọn bàbá yẹn náà fẹ́ borúkọ ara wọn jẹ́ ni mo ń béèrè ni o àbí kílẹ̀ rí sí ẹ fi rí hàn lábẹ́ comment section. This is Ade Omade. Ade Omade, advocate for the masses.